láìsí ẹ̀rí Olúwa yeye mi ò má lè dá yeye Olúwa fún mi ní ẹ̀rí o yeye mi lè dá yeye ìwọ náà sọ bẹ́ẹ̀ a ní láìsí ẹ̀rí o máa lérè bó ṣe lékeré bó kò sí bí èèyàn ṣe lè ṣakọ tí ìṣòro bá pọ̀ jù wọ́n á ní ṣe bó lóun gbọ́ kí ló wá ṣe tí ìṣòro ẹ̀ ò yanjú ṣọ́lọ́run ẹ̀ ò lè gbà ẹni sọ pé Olúwa gbogbo ìṣòro tó pa mí lẹ́nu mọ́ tí ò jẹ́ lẹ́nu ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ láàrin ọgbà Olúwa bá mi tán ìṣòro náà lónìí láìsí ẹ̀rí Olúwa yeye mi ò má lè dá yeye Olúwa fún mi ní ẹ̀rí o yeye mi lè dá yeye fagbára rẹ ṣe o ọ̀rọ̀ ayé mi agbára mi ò ká ojú ọgbọ́n orí mi lọ́lúwa agbára rẹ ṣe agbára mi ò ká o Ọlọ́run tó dá ayé wá solution sọ̀rọ̀ mi agbára rẹ ṣe agbára mi ò ká o Olúwa tó lé Olúwa tó lágbára o Ọlọ́run tó lé Ọlọ́run tó lágbára dá sí ọ̀rọ̀ ayé mi o ọjọ́ ń lọ Olúwa tó lé Olúwa tó lágbára o Ọlọ́run tó lé o Ọlọ́run tó lágbára dá sí ọ̀rọ̀ ayé mi o kí n sì ní ogun bàbá dá sọ̀rọ̀ mi o Olúwa ìwọ náà máa kọ Jésù dá sọ̀rọ̀ mi abiyamọ òde ọ̀run ẹni tó tó nígbà láǹfọ̀rọ̀ lọ kí ìgbésí ayé mi kó ládùn kó láyọ̀ o bàbá dá sọ̀rọ̀ mi bá mi dá sí bàbá dá sọ̀rọ̀ mi o Olúwa mo ké pè ọ́ Jésù dá sọ̀rọ̀ mi o kí ìgbésí ayé mi kó ládùn kó láyọ̀ o bàbá dá sọ̀rọ̀ mi ìrètí pín fọ́pọ̀ láyé orí ọwẹ́rẹ́ Olúwa yọ sí mi wẹ́rẹ́ ṣàánú fún mi Jésù Kristi alágbára o nù mí lómi jẹ́nu kọ̀rọ̀ mi kò jàyè lójú bàbá ayé ti rọ̀ mí pín gbọ̀nà ìyanu yọ gbọ̀nà ìyanu lọ sí mi lópin ọ̀sẹ̀ mi gbọ̀nà ìyanu ṣe ẹlẹ́dàá mi ràn mí lọ́wọ́ gbọ̀nà ìyanu ṣe ìwọ náà sọ bẹ́ẹ̀ gbọ̀nà ìyanu lọ gbọ̀nà ìyanu ṣe Olúwa ẹlẹ́dàá mi ràn mí lọ́wọ́ gbọ̀nà ìyanu ṣe Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́ gbàbí má gbàbẹ̀ ní ọ̀nà àrà ló ń gbà ṣiṣẹ́ rẹ̀ láyé arípa ṣẹ̀ rẹ̀ lórí ogun ìgbẹ̀lẹ́sìn tẹ ogun ayé mi mọ́lẹ̀ gbá ogun.